tiẹ̀ ní ìlú Ògùn state as a whole ká mọ́ tí ìwà sọ̀rọ̀ Abẹ́òkúta Abẹ́òkúta náà ní Central Mosque ọba àwọn tó ṣe mùsùlùmí o ń lọ́wọ́ in control bẹ́ẹ̀ ni ọba àwọn tó ṣe mùsùlùmí mọ́sálásí ọba ni ìlú lónìí that is it ó tún fi ń ṣó ọ̀kan nínú àwọn ọ̀rọ̀ arákùnrin tó sọ yìí bẹ́ẹ̀ àwọn ará Abẹ́òkúta ò lè gbà láyéláyé kí àlejò tí èsọmọ onílù kó jẹ ìmáàmù ní Aké ẹni tó bá jẹ ìmáàmù ní Aké ìlú Aké irọ́ ni o òótọ́ ni o ọ̀rọ̀ ló mọ́rọ̀ wá o nínú gbogbo nǹkan tí àjọ ń gbọ́ tájọ ń gbà nínú àwọn information tá ń gbà dání tá ń kó jọ as alleged gẹ́gẹ́ báwọn èèyàn ti ṣe wí ni wípé ẹni tó bá fi lè jẹ ìmáàmù ní ìgboro Aké possibility wípé tí ìmáàmù Ẹ̀gbá tó bá gbéṣẹ̀ òun ni wọ́n jẹ ìmáàmù Ẹ̀gbá ti ìlú nìyẹn nínú statement kan tí bàbá wa Sugar tí wọ́n sọ lórí ọ̀rọ̀ bàbá Aké ìmáàmù Ẹ̀gbá tí wọ́n mú kábíyèsí Ògbómọ̀ṣọ́ lépè tí wọ́n gbé fídíò yẹn jáde ní èpè ràgìdì kí ni nǹkan tí bàbá wa Sugar sọ níjọ́ náà wọ́n ní ara abiyamọ ẹgbọ́n Yorùbá wọn pé ara abiyamọ ló ta bàbá lórí ọ̀rọ̀ Yunusa nígbà wọ́n gbọ́ pé wọ́n ní wọ́n fẹ́ yọ ní ìmáàmù kí ni Yorùbá sì ń pè lábiyamọ mo fẹ́ kí Yunusa kó bá wa define rẹ̀ ṣé abiyamọ tí ìbí àbí ti abiyamọ wípé ti ìjẹ́ ènìyàn ní tó bá jẹ́ pé abiyamọ ìjẹ́ ènìyàn ni òun tó sọ wípé ká máa gbá èèyàn létí lórí ọ̀rọ̀ ànábì ó yẹ kan kú òun gan náà lẹ́sẹ̀ torí bàbá nínú ìjẹ́ ènìyàn ń bẹ nú ọ̀rọ̀ kọ̀sídà yẹn tàbá ní ká tú bẹ́ẹ̀ náà bàbá nínú ìjẹ́ ènìyàn gẹ́gẹ́ bóun náà ṣe ń pera rẹ̀ ní bàbá nínú ìjẹ́ ènìyàn fún àwọn ẹgbẹ́ bàbá rẹ̀ l'Ógbómọ̀ṣọ́ tó ní gbogbo wọn pátápátá ọmọ òun ni wọ́n mo rò pé Yorùbá tí mò ń sọ yé wa now tó bá wá jẹ́ pé abiyamọ nínú bíbí ṣé bàbá gbìjà rẹ̀ gẹ́gẹ́ bí ọmọ ìlú àwọn tó lọ pláǹtì ẹ̀ sílùú bìkan kọ́ lọ jẹ ìmáàmù síbẹ̀ àbí báwo ni mákìú mo fẹ́ kẹ́ lọ rí mọ́ kíní kan pé nínú statement rẹ̀ tó tún ṣe nínú that same video ó ní bí bóun ti ṣe ń sọ̀rọ̀ yìí síìtì ìmáàmù Ìgboro Aké sì wà vacant tí wọn ò tí ì fẹ́ lòmíì jẹ́ because ọmọ onílùú ló gbọ́dọ̀ jẹ́ ẹ padà lọ béèrè pé ẹni tó padà jẹ ìmáàmù Ìgboro Aké sọmọ Òṣogbo ní abọmọ Ìlọrin èwo la fẹ́ máa fi júùjú a very capital scam tó gbòòrò èwo la fẹ́ máa fi scamming tó gbòòrò tá a fẹ́ fi máa fi scam ara wa. A very big scamming kẹfẹ́ mọ́ fi scam ara wa ẹlòmíì ò lè jẹ ìmáàmù Ìgboro Aké àfikọ́jọ́ mẹ́ẹ̀gbá ń ló lè jẹ ìmáàmù Ìgboro Aké possibility pé lọ́jọ́ iwájú ó lè jẹ ìmáàmù ìlú Ẹ̀gbá àjèjì kì í jẹ before then tí kọ́kọ́ jẹ ìmáàmù níbìkan
tí wọ́n lè kúrò nínú à ń bẹ lọ́hùn, nínú tìjà, nínú gbogbo ẹ̀, nínú ariwo, nínú pé tó fi wá padà wá jẹ ti ìpòrò àké. Òun náà sọ nínú sórí rẹ̀ o. Èmi fẹ́ kẹ́ ẹ mú ọ̀rọ̀ irú àwọn tó ń sọ̀rọ̀ pa ìmáàmù wọ́n gbé ìgẹ́sì rẹ̀ ni wọ́n ṣe kíní ni, mo fẹ́ kán bá mi mú wá nínú hadith tó gbé ti ṣó wípé ìmáàmù kan lè torí ojú kòkòrò ààyè ibì kan kó fi ìmáàmù ààyè ibi tó wà, àbí ìmáàmù sì yàtọ̀ sí ìmáàmù ni. Ìbọ́rọ̀ náà la fẹ́ sọ tí ó fi wá kúrò níbẹ̀, tí ó fi wá sọ pé bìkan lọ́hùn lòun ń lọ wípé bọ́yá ìlú tán ti bí òun. That is why tó jẹ́ pé nígbà tá a bá ṣe tó tá a bá fẹ́ mú sítórì àwọn tán jẹ́ ìmáàmù ní Ògbómọ̀ṣọ́ wá, àwọn tí wọ́n wá ni, kìí ṣe àwọn tán jẹ́ ìmáàmù nílùú bìkan tàbí ọmọ tí wọ́n bí sílùú bìkan tí wọ́n ti ń ṣe ìmáàmù ní ìlú yẹn fún àwọn aráàlú yẹn tí wọ́n fi wá yọ kúrò ní ìmáàmù ìlú. Ó lè jẹ́ pé ìmáàmù individual mọ́sálásí ti tara rẹ̀, promotion nìyẹn, kò dí sí nǹkan tó di ìburú ń jẹ, bọ̀ kìí ṣe ti ìlú. Torí tó bá fi mú, tó bá fi fi ẹ́ jẹ mọ́sá, tó bá fi ẹ́ fi jẹ ìmáàmù ìlú, àmánà ti wà láàrin rẹ pẹ̀lú Ọlọ́run pẹ̀lú àwọn ìlú ń tẹ́ ẹ bá sọ mọ́ ìlú ó ti dọmọ ìlú pọ́nbélé. Ìtàn fi hàn dáadáa, wọ́n fẹsẹ̀ múlẹ̀ ìpé bàbá ṣe Adam sọmọ Ìlọrin as alleged báwọn mi ti ṣe sọ lórí ìtẹ̀yìn àwọn àfà ọpọlọ rẹ̀ gẹ́dẹ́, bọ̀tà dúpẹ́ fọ́mọ̀ wípé àwọn ọmọ bàbá ń bẹ láyé. Ìtàn fi hàn wípé wọ́n sọmọ Ìlọrin, àbí pé wọ́n gbé ọkọ̀ rẹ̀ ti jẹ́, wọ́n gbé Ọ̀yọ́, àbí wọ́n gbé Abẹ́òkúta, àbí wọ́n gbé kínní tí kálukú ń ju ìtàn rẹ̀ bó ti ṣe wù. We are not ready to dwell into something like that. Torí àwọn tó ní nǹkan wọn ń bẹ láyé. But nínú èyí tó fẹsẹ̀ hàn dáadáa nílùú Ìlọrin táwa padà mọ̀ dáadáa ni pé àwọn Ìdásàláàtì látàbẹ́ orúkọ yẹn gan lásán tẹ́ ẹ bá ó kò ní lásán orúkọ tó tóbi ní gbangba rigidi. Ìnìdá gbangba rigidi ní ò lóní lásán ní pé ìyìn lóní lásán ti àrífín. It's just like ká pé Ọlọ́run ìwọ Ọlọ́run o, kìí ṣe ti tàrífín. Èèyàn máa lo ahọ́n mi tí wọ́n dàbí ahọ́n tó kéré but ohun tó tóbi ni. Bẹ́ẹ̀ ni èèyàn máa lo ahọ́n tó kéré fún yẹn nígbà míì but ohun tó tóbi ni. Ìdásàláàtì ṣe kékeré kò kéré láyé, mi ò sì kéré orúkọ ẹni tí wọ́n bá lò ní lásán. But ibi tí mò ń lọ ni pé láti abẹ́ orúkọ Ìndá ẹ ó ti mọ̀ pé tápà ni wọ́n. But síbẹ̀síbẹ̀ wọ́n fún ìlú ní ìwọ ti tara rẹ̀. Bẹ́ẹ̀ ni wọ́n fún ìlú Ìlọrin ní ìwọ ti tara rẹ̀. Wọn ò torí rẹ̀ kán débẹ̀ wípé agbára ń bẹ, ìmọ̀ ń bẹ kí wọ́n wá tẹ́ bàṣù wípé àjọ níní ìjọba dàkọ́dà. Wọn ò ṣe wọ́n tó fi di bá ṣe wà kò sí kankan nínú àwọn ọmọ Ìdásàláàtì tó rìnrìn bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ náà ni àwọn bàbá wa Tájù Àdàlì, àwọn ọmọ wọn ibo ni wọ́n ti wá, ìtàn ń lọ lóríṣiríṣi. Wọn ò sí wọ́n sí Ìlọrin, wọ́n sí wọ́n sábẹ́kúta ní kíní kankan. Ìtọ́lọ̀ sọ pé kán wà náà nìyẹn. Bàbá Adam Alelori wọ́n sì wọ́n ságége, ibi tọ́lọ̀ ní kán belong sí nìyẹn. Tán máa fẹ́ pè wọ́n nísìn bàbá wa ṣé Adam lágége bàbá lágége. Ìgbà tó di pódé stage kan ìlà bẹ̀rẹ̀ sí máa incorporate àlè Ìlọrí mọ́ wọn lára. Àwa yìí ti dàgbà bàgbà táwọn ẹ bẹ̀rẹ̀ sí máa incorporate ẹ̀ mọ́ wọn lára láti pé kọ́mọ̀dé pé Agége nìkan ní wọ́n wà àtàṣì morúkọ wọn just like tí gbogbo ayé mọ̀ ilé almiskin billah, ilé wọn kó sì ń jẹ, àwọn kan ni wọ́n ń jẹ. Nígbàtí stage dé stage kan tó di pé alarm ti blow, tó ti di pé gbogbo ayé ti mọ̀ tí ń jẹ́ almiskin billah, tó ti wá rí wọ́n pé ok
in tó ṣẹlẹ̀ ni pé gradually ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí mọ yọ Al-Miskin Billahi kúrò, ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí mọ àtàchì Oníkíjìpá tó jẹ́ bí tán ti bí abínibí mi, ẹ jẹ́ ká àtàchì ẹ̀ mọ́ náà fi padà àtàchì Oníkíjìpá ló fi di Shehu Faruq Oníkíjìpá. Ọ̀pọ̀lọpọ̀ lẹ́lòmíì tí ó mọ̀ pé Al-Miskin Billahi náà fi blow fọlá irúṣẹ́ tí wọ́n bàbá yẹn tó ti ṣe kalẹ̀ ìnìkan tí wọ́n fi blow. So mo fẹ́ kẹ́kẹ́ kálọ̀ rẹ̀ mọ̀ pé irú eléyìí ò jẹ́ tuntun nínú ìrìn àjò ilé ayé pẹ̀lú gbogbo wa ti ṣe ń gbé káàkiri ní gbogbo agbègbè tí ẹnì kọ̀ọ̀kan wa tá a gbé àbí tá a ń lò ó sí. So but allegiance tí ẹ bá ní that is àdéhùn tí ẹ bá fi lè ní pẹ̀lú ìlú wípé ẹ dúró, mo ti di ọmọ ìlú yín báyìí, mo ti di ọmọ bíi nìsín, òfin ìlú àti gbogbo ẹ ti wà lórí rẹ̀, òfin ibi títí ń bá bọ̀ ti kú lórí ẹ̀, òfin ibi tó gbọ́ yẹn ní ó padà fọ́ọ̀lù lé lórí níbi tó gbà kóhun ti dá agreed. ẹ jẹ́ káwà pẹ̀lú káwàjọ lù báyìí pé ok Yunusa wá sí Ògbómọ̀ṣọ́ nìyẹn wípé máa padà wá mú wá wípé wọ́n á mú wọ̀lú wípé ok ó ti lo 25 years ní, ó ti lo 12 years ní, gẹ́gẹ́ bí àwọn kan tán gbé wá sọ pé wọ́n ti sọ pé téèyàn bá tẹ̀ ti lọ́mọ ọdún 10 tó bá ti lọ́mọ ọdún 15 gẹ́gẹ́ bí òfin ilẹ̀ Nàìjíríà ó ti dọmọ onílùú nìyẹn. Very good. ẹ jẹ́ ká jọ dúró lórí pé Yunusa ti dọmọ Ògbómọ̀ṣọ́ báyìí, but kò níran níbẹ̀ kò sì nílé níbẹ̀, ṣùgbọ́n ó ti dọmọ Ògbómọ̀ṣọ́ just like bí Adékọ́lá ṣe di ọmọ United States of America lọ́lọ́jọ́ ìsójà lọ́hùn. Àwọn ọmọ Nàìjíríà tó jẹ́ pé wọ́n ti nationalize ara wọn sí Amẹ́ríkà, sí UK àti gbogbo ẹ̀tọ́ ti gba páálí, wọn ò ní ìran níbẹ̀. Àwọn náà ẹsẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ ìran náà nígbàtí Yunusa wá fẹ́ bẹ̀rẹ̀ ìran tiẹ̀ báyìí ní ìsìn, ṣé ní ìsàlẹ̀ àfọ̀n ló ti fẹ́ bẹ̀rẹ̀ ní àbí Òkè Àgbẹ̀dẹ àbí Ayílára tòṣogbo àbí ti Ayílára ti Ògùn wọ́n fẹ́ mọ̀ jẹ́? Síbẹ̀síbẹ̀ kò lè hijack ìdílé kan kọ́ wá pé bẹ́ẹ̀ lòun ti fẹ́ bẹ̀rẹ̀ foundation wípé òun ti dọmọ Ògbómọ̀ṣọ́, agreed wípé ó ti dọmọ Ògbómọ̀ṣọ́. Fún gbogbo ẹ̀yin tẹ́ ń lọ rè ṣèwádìí ọ̀rọ̀ rẹ̀ kálẹ̀ káàkiri tẹ́ ń bá bẹ̀bẹ̀ káàkiri òkè, ẹ jẹ́ kémi pẹ̀lú ìkájọ gbà ipò kí àti foríjì Yunusa, ẹ̀yin kájọ gbà tí mímì gan náà tó ṣẹ̀ ní, ẹ̀yin kájọ gbà pé àti foríjì Yunusa. Nígbà táwa foríjì Yunusa ní ìsìn ó ti dọmọ Ògbómọ̀ṣọ́, kí ni ó kọ́kọ́ ṣe? Yóò sáìnì wípé òun ti ṣetán wípé òun ti di ọmọ ìlú ni, but òfin kan bẹ lórí rẹ̀ gẹ́gẹ́ bí ọmọ ìlú o, torí ibi tó wá bá wọn yẹn wọ́n lófin tí wọ́n ń lò nílùú. Nínú òfin tí wọ́n ń lò nílùú náà nípa kọ́kọ́ gbọ́dọ̀ tẹ̀ fún aṣíwájú wa. Ṣé gbogbo ìgbà tẹ́ fi mú wá yẹn ó ti agree pé ó kéde kémi pẹ̀lú yánjọ gbà pé wọ́n fún ní local government indigene kìnnìkan tó ní lọ́wọ́, ìbá wọn gbàrí ìsìn ní bá gbà tí màá fi wọlé Ọlọ́run kí mò ń lé ká, kí mò ń bá ká pátápátá tó ẹgbẹ́ ẹni tó jẹ́ nǹkan kan láyé ẹsẹ̀ mẹ́fà ni. Àtẹ̀ntọ́ jẹ́ wọ́n fi fídíò ẹnìkan hàn, mọ́tò ìgbàlódé sì ń bẹ nínú ilé rẹ̀, ó ti bu kìí ṣẹyọ kan, ó lé ní 300 ní àwọn mọ́tò tó ní ìlú òyìnbó àtàwọn owó tó pọ̀. Ibo ló parí rẹ̀ sí? Ẹsẹ̀ mẹ́fà ni. So kí wá ní proudness wa pé mo ní òní láyé ń fa òní. Mo wo fídíò kan tẹ́nìkan post tí mo wò lórí kíní lórí Facebook. Wèrè kú ní Àbújá, ẹ mọ̀ òwò Ọlọ́run, express ni wèrè yẹn kú sí, ó wá sùn ibi tó kú sí náà ló wà láàrin kíní. Àwọn èèyàn wá fẹ́ sọ ìwọ̀nba tó kù lára rẹ̀ láti pé kí ayé ọmọ jà bùtùbùtù, àbí káwọn ẹlòmí ọmọ mọ̀ sáré pé a fẹ́ gẹrun rẹ̀ a fẹ́ ṣe kíní. Àwọn èèyàn wá dúró wípé àfi kán wá gbé òkú ọmọ ìjọba ni, àfi kíjọba wá gbé òkú yẹn. Wọ́n wá dá go slow lẹ̀, tẹ́ bá wo fídíò yẹn wájú àtẹ̀yìn àti gbogbo everywhere ní bọ́sọ̀pù ní yànyàn
ó blọọkì pani for more than 4 hours. Ẹ wá wo èrò lórí ọ̀rọ̀ òkú yẹn. Àwọn road safety wá dé, wọ́n wá gbé òkú yẹn. Ìgbà tó wá gbé àwọn èèyàn wá celebrate bọ́ sí pé wẹ́lọ̀ wọ́n wá ń pàtẹ́wọ́ fún òkú ẹni tí èyí pẹ̀lú yín rí táwọn wò ní wèrè. Ẹ wo ọ̀pọ̀ èrò tó wá wo ìkẹyìn tí wọ́n á ṣe fún tí wọ́n fi wá gbé. Ìyẹn tó ń kọ́ kìí ṣe pé ìgbé àkọọ́lẹ̀ kan ní tó ṣẹlẹ̀ less than 24 hours sísè fún ọba yẹn sọ̀rọ̀ ni. Ẹ wo èrò, ẹ wo àwọn mọ́tò àtọlọ́lá ní àtàlágbára ní àtẹntótó nǹkan gbogbo wọn náà dúró tí wọ́n fi padà wá gbé òkú wèrè yẹn kúrò, tí wọ́n á fi ambulance gbé, tí gbogbo àwọn èèyàn wá dé, àwọn ọlọ́kadà àti gbà wọn wọ́n celebrate bọ́n ṣe wá gbé. Ọ̀nà táwọn mọ́tò lè mọ́ gbà lẹ́gbẹ̀ẹ́ ẹ̀gbẹ́ ń bẹ tó mọ́ pásọ̀ ọgbẹ́ mọ́ bàbá ìlọ́mọ títí tí ó fi dìgbà nù, but wọ́n stop everywhere. Ìyẹn tó ń kọ́ ibi iṣẹ́ Ọlọ́run bá ní kí ni o lè ṣe ìwọ tó pera rẹ nìkan tó bá wo Ọlọ́run kó lè parí ẹ sókè nínú plane látòkè bí àná wọn ṣe fún ẹ ó ti jó nínú plane àbólé wà nínú ọkọ̀ ojú omi kọ́ dẹrẹ ẹja ó lè lọ kọ́mọ́ gbúrò rẹ mọ́ nígbà tó bá pẹ́ títí àwọn èèyàn kí n gbẹ̀ bí àṣẹ lára kí lẹ̀ wá ń pera wa ní nǹkan sí. Kí ni kẹta ní àwọn àjọpọ̀ à ń pera wa sí so kó tó di pé máa conclude ibi tí mo sọ níbi tí mo lọ nísìn. Ok, inú sàwọn àṣìlọ ọmọ Ògbómọ̀ṣọ́ nígbà tó wá di ọmọ Ògbómọ̀ṣọ́ kí lófin tá ń lò nílùú Ògbómọ̀ṣọ́? Òfin wa àkọ́kọ́ ní pé a ò gbọdọ̀ ní aṣíwájú wa fín bọ̀wọ̀ fún bàbá rẹ̀ àti ìyá rẹ̀ kì í ṣẹni tó bí ẹnìkan kọ́ gẹ́gẹ́ bí Barrister ṣe wí. Ta ló ń bọ̀wọ̀ fún? Ó ti go contrary to òfin ìlú wa. A sì gbọ́dọ̀ ṣe déédéé láàrin ara wa síra wa. A ò sì gbọ́dọ̀ gba ẹ̀tọ́ ẹlẹ́tọ̀, a gbọ́dọ̀ jókòó lórí ogun ológun. Bàbá ẹ jẹ́ kọ́kọ́ bá pàtẹ́wọ́ fún bàbá wa Ṣàkáwá Lóru tó ń ṣe bàbá rẹ̀ gẹ́gẹ́ bó ti ṣe wí. Ẹgbọ́n kan tó sọ tí àwọn bàbá wa sọ, wọ́n ní àwọn ará wọn ni o. Bàbá ń sọ wípé àwọn pẹ̀lú Ọlágbémiró lọ sí kóòtù pẹ̀lú ọba àná, àwọn sì ṣe kíni, àwọn sì fẹ̀yìn wọn múlẹ̀. Ṣé pé ó fi jọ wọ́n ni ló jẹ́ kó lọ sí kóòtù? Àbá ọ̀nà kọ pé kó lọ sí kóòtù mọ́ wọ́rì, èmi ti jàjà kan rí, ìwọ wọn mọ́ mi wá délé náà jà. Ṣé bẹ́ẹ̀ náà lórí? Ok, tí kò bá rí bẹ́ẹ̀ nísìn, bàbá wa bínú sí mi pé mo yájú sáwọn, àwọn fẹ́ gba nǹkan, mo ní kò ní tẹ̀ wọ́n lọ́wọ́, mo ní ni o, èmi ni mo sọ bẹ́ẹ̀ o pé à ń tẹ́ ṣe fún wa yìí o, tó bá gbé báyìí ni ẹni jóye o, ẹni ṣe tó bá jẹ́ àfi tí ó Ògbómọ̀ṣọ́ ọba Ògbómọ̀ṣọ́ ló kù, kò yẹ ká lè fún yín lóye jẹ kankan ní tá fi tó rẹ̀ gbé mi nìyẹn. Àbí bá mi yín torí pé mo kọjá àlà lọ́dọ̀ wọn láti sọ pé wọn ò ní jóye, iná fi gbé mi tán fi lọ. Less than 24 hours àwọn gan fúnra wọn ní change of mind. Táwọn ṣe yìí ó kù díẹ̀ kàtó based on ọ̀rọ̀ mi ìtàtújọ sọ pẹ̀lú assistant commissioner of police. Agbẹjọ́ yẹn kúrò ń bẹ̀ aṣàwọn agreement kan tí ò fi padà já sí pé a tún padà lọ sí kóòtù náà. Àbí bá mi kí ló fà á tó yẹ pé nǹkan tó ṣẹlẹ̀ láàrin mi pẹ̀lú bàbá Sàká Balógun ò lè ṣẹlẹ̀ láàrin Yunusa àti Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́? Báwo ni irú nǹkan tó ṣẹlẹ̀ láàrin mi pẹ̀lú bàbá Sàká Balógun fi lè ṣẹlẹ̀ láàrin Yunusa pẹ̀lú ilé Ayélára? Báwo ni nǹkan tó ṣẹlẹ̀ láàrin mi pẹ̀lú bàbá Sàká Balógun tó fi lè ṣẹlẹ̀ láàrin Yunusa pẹ̀lú àwọn àyímọ̀? Tí àyímọ̀ bá sọ fún yín pé kò sí nǹkan kan láàrin àwọn pẹ̀lú Yunusa, àwọn ò níjà irọ́ náà pa fún yín o. Gbọ́n kẹ́kọ̀ọ́ sọ fún yín ọbẹ̀ mì níkún àgbà ìlọ̀rọ̀ àìmọ̀ pẹ̀lú ti Yunusa torí pé kí wọ́n má bàa dákún ọ̀rọ̀ ni, torí pé Yunusa ti láti day one ló ti yẹ̀yẹ́ gbogbo wọn, ló ti ní wọn dámọ̀ kankan. Àwọn ẹgbẹ́ bàbá ẹ̀
kò sí irọ́ rẹ̀ nínú wọn, kò nínú gbogbo wọn kò sí irọ́ rẹ̀. Àwọn tó bí iná wà ń bẹ̀, but àwọn tó jẹ́ bí bọ̀dá rẹ̀ ń bẹ̀ o. Àwọn tó bí ló pọ̀, àtàwọn tó tún bí tó tún lè bí ẹni tó bí náà pọ̀ nínú àyèmọ̀. Gbogbo wọn kò dín ẹni kankan wọn kù nígbà tó yẹ tó fẹ́ sọ̀rọ̀ tó ní mo ní kẹ́ sọ fún mo ní ọmọ àlè ni wọ́n, kò tẹ̀lé òfin Ògbómọ̀ṣọ́ o. Ìyẹn gan lásán ó ti mú kó lọ. Ẹ̀yin rí the pains lórí tó wà lẹ́yìn ni pé ẹ̀tànjẹ burúkú tí ẹ̀yin tẹ̀ ń tẹ̀lé tẹ̀ ń bá kálẹ̀ káàkiri tẹ́ gbé ojú ẹni rere wá báyàn. Ẹni Ọlọ́run ni mo fẹ́ràn yín torí Ọlọ́run ni torí Ànábì mo fẹ́ràn yín, mo wà pẹ̀lú yín, kò sí kíní kan kò sí nǹkan kan. Téèyàn bá wá ti wá dára dé yín tán tó bá wá di lọ́lẹ́ wa mọ̀ sọ pé kíkí àti tẹ́ ń ṣe pẹ̀lú Olúwa rẹ̀ torí pé kéèyàn ò lè bá ṣe ti Yunusa ni. Ẹ má kí mi mọ̀ náà. Wallahi azim suma billahi allazi la ilaha illa huwa, mi ò gbàdúrà kí n jẹ haramu láyé ni tí màá fi kú láyé. Tí mo bá ti jẹ́ rí kọ́lọ́run bá kó ṣàforíjì fún mi. Èèyàn ni mí. Tí Ọlọ́run bá fi lè sọ fún Ànábì wípé èyí tó tún bọ̀ lẹ́yìn nínú ẹ̀ṣẹ̀ mo ti ṣàforíjì fún ẹ, which means pé Ọlọ́run bá gan òun perfection Ànábì débi pé kò ní í ṣẹ̀. Ọlọ́run gan mọ̀ pé mi ò wáyé kọ́mọ̀tì ẹ̀ jẹ́ pé nínú torí ìjẹ́nìyàn lè mú ẹ ṣe nǹkan míì, mo ti lámójúkúrò fún ẹ níbẹ̀ yẹn. Mo tọrọ irú àmójúkúrò bẹ́ẹ̀ látọ̀dọ̀ Ọlọ́run. Àmọ́ gbogbo ẹni tó bá mójú àbòsí wá bá mi tí mo wá fi gbogbo tẹ̀mítẹ̀mí tí mo wá fi jókòó pẹ̀lú rẹ̀, àwájọ jókòó mi rẹ̀ wá fẹ́ jókòó wá fẹ́ sọ̀rọ̀ ẹ pé bàbá lọ́ba nígbà ẹ sáku ọ̀rọ̀ ìlú ẹ sáku kínní, àwa jókòó ọwọ́ ara meat pie àti mineral ọ̀dà mo ṣe ìpàdé yín rí lóyìn kan pàdé yín inú mi dùn, ọwọ́ lọ ra meat pie fún mi, ọwọ́ lọ ra Coca-Cola fún mi, mo wá jẹ meat pie àti Coca-Cola ẹ pé mi lè fẹ́ jọ sọ̀rọ̀ lú Ògbómọ̀ṣọ́ tínú mi náà sì ń dùn ìgbà tí ráwọn ẹlòmíì dáfẹ́ jọ sọ̀rọ̀ lú Ògbómọ̀ṣọ́, mo wá ti jẹ meat pie, mo wá ti wá mu kóòkù, mo wá ti wá gúnfẹ́ rẹ̀, ó wá sọ fún mi pé ẹni tó fà á tí mo fi pè yín náà ni pé sẹ́rí bó ṣe wáyé wàláì mo fẹ́ kẹ́ ẹ dákẹ́ lórí ọ̀rọ̀ Yunusa, ẹ jẹ́ ká fílẹ̀ ká obìnrin tọ́lọ́run bá fẹ́ ṣe. Ọlọ́run bá mi mú ẹ pẹ̀lú kóòkù àti meat pie dó fún mi, mi ò yá fèrè fún ẹ láyé àtọ̀run. Mo fẹ́ kẹ́ gbọ́ mi yé dáadáa. Tó o bá fún mi ní meat pie jẹ, tó o fún mi ní kóòkù mu, tèmi rẹ jọ jókòó ni tó sọ pé torí ọ̀rọ̀ ìlú ló fi pè mí, kémi rẹ jọ jókòó kájọ sọ̀rọ̀ nípa bí ìlú ó ti ṣe dáa. Àwa jọ jókòó, mo wá ti jẹ meat pie rẹ tán, mo ti mu kóòkù tán, mo wá ti gùn fẹ́ẹ̀rẹ̀ lọ́wọ́ sọ wípé wàláhì torí ọ̀rọ̀ Yunusa ló pè mí sí, torí pé ó fẹ́ kí n nẹ́nu kúrò lórí ọ̀rọ̀ rẹ̀ ká mọ́ sọ mọ́, torí rẹ̀ ló fi wá fún mi. Tí mo sì ti jẹ meat pie rẹ, tí mo sì ti mu kóòkù rẹ, bí mo ní mo fẹ́ rà mí ìpadà kò lè dàbí ìwọ́nu Ọlọ́run. Tó bá náwó orí sí mi mo tẹ́wọ́ gbà, kìí ṣe pé gẹ́gẹ́ bí oníbàárà. Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam kìí tọrọ bàárà, àmọ́ ìmọ̀ gba hádíà. Oore àtinúwá lágbájá gbà mú fún ẹ, èmi náà ó sì ṣe àdúrà àti ikùn mi sí ẹ kò sẹ́ni tó ṣoore fún mi láyé yìí tí mo kì í ṣàdúrà fún. Àfi tílẹ̀ ẹjọ́ kan ọ̀bá mọ́lókù, wàláhì tàláhì sọ́ọ̀bì láhì la ilaha illa huwa, pé ẹnìkan lọ́ọ́lọ́ bá ṣe wà kò sẹ́ni tó ṣoore fún mi lónìí tí mo ní ṣàdúrà fún. Àfi tílẹ̀ ẹjọ́ kan ọ̀bá mọ́lókù, mo ní special àdúrà tó mọ̀ ṣe fáwọn tó ṣoore fún mi. Mo sì ní special àdúrà tó mọ̀ ṣe lórí pé mo ń wá ìṣọ́ra lọ́dọ̀ àwọn ẹni ibi, aṣọwọ́ burúkú tó bá wà lára kọ́ lọ́ba kọ́yọ́ kúrò lára. Àmọ́ ọwọ́ ara meat pie fún mi àti kọ́ọ̀pù fún mi pé a fẹ́ jọ sọ̀rọ̀ ọ̀lú, ọ̀rọ̀ wa dùn débi pé wá di pé àwọn tí wọ́n ń gbádùn ara wa lọ àwa jọ mú ìtàn ibìkan wá pípé kọ́rọ̀ ó lè bá yé wa, ibi tó wá fẹ́ conclude ẹ̀ sí ni pé tó jẹ́ kó pè mí náà ní pé torí ọ̀rọ̀ Yunusa ni ọmọ yín ni ẹ dákun ẹ fọwọ́ nù. Ọmọdé ò lè mẹ́kọ́ jẹ kó mọ́ra lọ́wọ́ tó bá pé torí ló bá fi pè mí, ìwọ́nu Ọlọ́run pẹ̀lú kóòkù rẹ tó jẹ́ kí n mu àti mìíràn rẹ tó jẹ́ kí n jẹun ni o, torí tó wá sọ fún mi pé ó fẹ́ fún mi. Kódà tó bá ní kémi lọ́jọ́ wá jókòó kájọ sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ìlú, nípa ọ̀rọ̀ Yunusa, even on calls or anything, tèmi rẹ bá fẹ́ jọ sọ̀rọ̀, tábàjọ sọ̀rọ̀ tó bá tẹ́ mi lọ́rùn ni màá kí mo fẹ́ gbé kọ́ rẹ̀, tí ó bá tẹ́ mi lọ́rùn ká tó gbé mi ò tẹ̀ sẹ́ni kankan tí mi ní gbé kọ́ rẹ̀,
ṣé ká sì discuss tó wà ní torí tí mò ń sọ ó dá mi lójú ni mo bá ní mò ń sọ. àwọn àjọ sọ tán ọwọ́ á rí cháàjì fóònù mi pé mo ti bá ń ṣe káàdì 5,000 naira àmọ́ bá ń ṣe dátà 3 gigs àwọn ẹ̀ṣẹ̀ 5 gigs ọwọ́ àtúndì ìjọ kejì àbí ìjọ kẹta ọwọ́ ẹ̀ṣẹ̀ wàá pè mí pé wàhálà ọ̀rọ̀ tá a jọ sọ níjẹta ni mo tẹ̀ ní kí n sọ fún yín ní kọ́mọ́dà rẹ̀ pé kínní ni ẹ dákun jẹ́ bẹ́ẹ̀ lẹ̀ ní jẹ́ ká rìvásì ọ̀rọ̀ yẹn kí ẹ mójú kúrò ìwọ́nu ọlọ́run àdúrà tí mo ṣe fún ẹ pé o ṣe orí fún mi ọlọ́run ló mọ bí ó fi ṣe san fún ẹ. mo ń bẹ ọlọ́run bá pé yóò yọ ẹ kúrò nínú àwọn tí mo ń ṣàdúrà ṣorí fún mi yóò sì gbé ọ sáàárín àwọn alábòsí fún mi. mo ṣoore fún mi torí pé o fẹ́ bẹ̀ mí lórí ọ̀rọ̀ Yunusa o. you can call me èmi lọ́jọ́ sọ̀rọ̀ a jọ share thought tó bá fẹ́ bọ́ sí pé àwọn ọ̀dọ́ ń búrẹ́ ni I'm not good in doing that ayé àjọkù lórí fóònù ni àmọ́ wàá pè mí àbí pé ó wàá ṣoore fún mi pé kọ́ wàá ṣoore fún mi pé torí pé mo fẹ́ ṣoore fún un wá di lọ́la màá lè rí nǹkan mo fẹ́ bẹ̀ ó bọ́ sáàyè ibìkan nínú ìbànújẹ́ ọkàn fún mi tó o bá fún mi ní nǹkan jẹ lórúkọ wípé àníyàn rẹ ni pé o fẹ́ fi convince mi kí n fi ṣe Yunusa wàláhì mi ò yá fi fún ẹ lọ́jọ́ ọ̀gbìn àríkè wọn torí pé ọlọ́run àtànẹ́bì ló fi kò mí lójú ni mo sì fi gbà omi ojú àti inú ọkàn láti inú ọkàn mi ni mo fi ń ṣe àdúrà ọpẹ́ fún ẹ lórí oore tó bá ṣe fún mi àmọ́ tó bá jẹ́ pé o ṣe oore fún mi ni nínú ẹ̀tàn jẹ́ wípé torí wípé kémi pẹ̀lú rẹ ká lè bá àjọṣe pẹ̀lú ọ̀rọ̀ Yunusa ni wàláhì tàláhì mi ò yáfi mi ò kọ́ ti Yunusa o is a wonderful guy Yunusa is a wonderful guy mi ò kọ́ tiẹ̀ àmọ́ ìwà rẹ̀ àti ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ọ́ tó gbà mo fẹ́ kán mú kúrò lọ́wọ́ rẹ̀ in a nutshell mo fẹ́ kọ́ lẹ́rù mọ̀ ní pé ìwọ tó ń bẹ̀bẹ̀ fún Yunusa lọ́dọ̀ mi ìwọ gan lọ́tà ẹ̀ ọ̀tá àkọ́kọ́ tí Yunusa nítorí ẹkùn náà lọ rí mọ̀ ní pé gbogbo ẹni tí máa ń bá Yunusa bẹ̀bẹ̀ pé kán fi ilẹ̀ ẹni ibi ni ọ̀tá lọ́jọ́ fún Yunusa torí tí èyí bá ṣe ọ̀tá gbogbo tó ń ṣẹlẹ̀ yìí ti wà glaring tó bá fẹ́ràn rẹ̀ tó bá pẹ́ tòótọ́ mùsùlùmí ni ẹ tó sì gbà fún òfin Quran tó sì gbà fún hadith Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam tó gbé kalẹ̀ fún wa lórí ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ọ́ tó yìí tó sọ̀rọ̀ lórí ẹni tí bá ń jìpa ìta lè ṣe lórí tẹ́ni bá ń jìpa bá a ṣe lè kọ́ fún àti bá a ṣe lè ṣe tó bá jẹ́ pé nítòótọ́ mùsùlùmí òdodo ni ó yẹ kó kọ́ fún Yunusa pé tí ń ṣe yóò dá ọ fẹ́ràn rẹ̀ nìyẹn àwọn tó gba ẹ̀tọ́ fún tó bá ṣe torí pé ká máa fún ẹ ní nǹkan ni ó kù ẹ kọ ọlọ́run bí ẹ léèrè tó bá ṣe láàrin wọn pẹ̀lú ọlọ́run ni ọlọ́run mọ̀rú ẹ̀san tí ó ṣe fún ẹ pé ó gba ẹ̀tọ́ wọn fún wọn ọlọ́run ṣe ládàá rẹ̀ fún ẹ ẹni tó sì kọ̀ fún pé kọ́ mọ̀ ṣàbùrú mọ́ tóbi kó tó náà fi kúrò ọlọ́run san ládàá wípé ọkọ̀ fún ẹni tó sì kọ̀ fún tóun náà sì gbé kalẹ̀ pé òun ṣe mọ́ ọlọ́run san ládàá rẹ̀ fún àmọ́ pé kẹ́ ẹ wá máa mú ẹ̀tàn jẹ máa fi gbá àwọn èèyàn pé torí pé kẹ́ ẹ lè bá fi táìsì àwọn èèyàn kó wá jẹ́ pé ẹ wá sọ ọ̀rọ̀ ẹ̀sìn ọ̀rọ̀ ìlú ẹ wá sọ di politics mọ́ra wa lọ́wọ́ wípé ẹ jẹ́ ká fún lágbájá tá a bá rí tá a bá ti lè wíìnì ẹ̀ mọ́ra wa lára tá a bá ṣerú rẹ̀ mi ò kí ń ṣe mú fún o mi ò kí ń ṣe mú fún ayé lára o mi ò kí ń ṣe mú fún ayé lára àwọn olè lórí fún ní signing on fee lẹ́yìn tàn wọ́n jẹ pẹ̀lú kíní nígbà tó bá gbé mi ò kí ń ṣe mú fún ayé lára I'm not such a person wàláì ní ò lè jẹ́ nǹkan haram lópin bàbá bá ti mọ̀ pé kíní haram ni wàláì mo ń bẹ ọlọ́run bá rẹ ni níwọ̀n bá tó kù tí máa lù tí máa fi kó láyé èyí tí mo ti lù sẹ́yìn kọ́ lọ́wọ́ bá kó ṣàforíjì fún mi tí mo bá ti jẹ́ rí àmọ́ mi ò rí haramu lójú mi báyìí kí n pé mo jẹ́ o mi ò tí ì rí pé mo rí haramu báyìí kí gbé mo sì mọ̀ pé kíní haramu ni kí wọ́n á pé mo jẹ́ mo bá jẹ lọ́nà àìtọ́ nìkan ló kù àmọ́ pé mo wá rí haramu mo lè jẹ́rìí ara mi níwájú ọlọ́run bá mi pé mi ò rí nǹkan haramu ńlẹ̀ tí lórí jẹ́ àmọ́ tí ó bá ilé jẹ́ wípé láti ti nǹkan tí ò tọ́tọ́ lọ́wọ́ bá kọ̀ fẹ́ dà kí wọ́n á pé mo lórí tọ́nù bọ́ láti ìgbà tí mo ti wọn kékeré I think idea yìí tí mo sá fún tó pọ̀ jù tí kìí ṣe kékeré àwọn tó bá súnmọ́ mi wọ́n lè mọ ròyìn fún yín the way I live my life with contentment tí ẹ bá ṣoore fún mi wàláhì máa dúpẹ́ oore kọjá àbí tó náà gbà lérò pé ó ti ṣoore fún mi àdúrà tí mi ò ṣe fúnra ara mi tí mo jókòó ṣe fúnra ara mi máa tòjọ fún máa ṣe fún torí pé kí ni mo gbọ́dọ̀ fẹ̀mí ìmoore hàn nítorí pé téèyàn bá dúpẹ́ oore ẹ̀dá kò lè dúpẹ́ títọ́ Ọlọ́run
kò sẹ́ni kankan tó wà níwájú mi tí mo tẹ́wọ́ báyìí mo sọ pé mo fẹ́ ṣàdúrà fún láyé mi pé mo ṣe jálàbí fún tí ó sọ pé bí àwọn lọ rí bá wọn nínú ilé òun pé mo lọ kanlẹ̀kùn ilé òun pé ó kú báyìí pé wá gba ọṣẹ yìí tó fi wẹ̀ àbí wá gba kíní tó mọ̀ àbí kálukú pẹ̀lú fíìlì tiẹ̀ àmọ́ pé màá wá lọ pé mo wá sojú kòkòrò pé ẹ dákun mo ti fi iná àti iná kalẹ̀ fún yín mo ti fi kíní kan kalẹ̀ fún yín ẹ bá mo ṣe rí mo sì ní ṣe tí màá fi wọlé Ọlọ́run ọba so tẹ́nìkan bá lérò pé ó lè mọ̀ kan ẹnìkan káàkiri lé pé ó fi wá lérò pé tó ń bá kan lọ́ba níkà òun lè wí ìná àti lọ́ba níkà ń tó bá gbé fún mi lẹ́sẹ̀kẹsẹ̀ máa bẹ Ọlọ́run lé ọ lórí lẹ́sẹ̀kẹsẹ̀ máa bẹ Ọlọ́run lé ọ lórí lẹ́sẹ̀kẹsẹ̀ máa kò ní pẹ́ kò ní jìnnà bó ṣe jẹ́ Ọlọ́run bó fi hàn mí tó bá yẹ ti fi hàn mí máa yẹra fún ẹ kì í ṣe pé lórí ọ̀rọ̀ Yunusa o lórí gbogbo that is why I don't have what you call friends I don't àtijọ́ tí mo ti wọ 60 ni mo ti ṣe wáàzí rẹ̀ fúnra mi wípé ẹni tí mo ń lérò pé mo lè pè ní ọ̀tá yẹn òun gangan lẹni tí kò yẹ kí n gbàdúrà kó kú kọ́lọ̀ ọba kó jẹ́ kẹ́mi rẹ̀ kó gùn kó lè bá a taari mi débi orí mi ọ̀tá máa ń léèyàn débi orí ni ṣé mo rẹ́ni tí mo ń pè lọ́rẹ́ yẹn ìhun ni pé kí n mọ sọ fọ́lọ́run bá kọ́lọ́run bá kó yí lọ́kàn padà torí gbogbo ọ̀rẹ́ ò kí n fẹ́ ká kọjá àwọn ẹni tó bá pè yín lọ́rẹ́ wà láì gbogbo ọ̀rẹ́ tó bá wà lọ kì í ṣe gbogbo ọ̀rẹ́ ní ọgbà kẹrí ọwọ́ yọ níbi aṣọ lẹ́tí lẹ́jọ́ pàdé but ẹ ò lè pàdé nínú kátó àbí pé ká mọ̀ tó so nídìí èyí gẹ́gẹ́ bí nǹkan tí mo ń sọ mi ń ṣe oníjà Yunusa o mi ń ṣe oníjà anybody lórí ọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́ ohun tí mo ń fẹ́ ni pé mo fẹ́ àlàáfíà fún Ògbómọ̀ṣọ́ wa ẹ fún Ògbómọ̀ṣọ́ lálàáfíà ẹgbẹ́ ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ fẹ́lẹ́tọ̀ èyí tẹ́ ṣe tí kò dáa ẹ káwọ́ kúrò níbẹ̀ so tẹ́ ń bá lérò wípé mọ́sálásí ti ẹnìkan ni àbí kì í ṣe pé tẹnìkan ni máa padà wá fún yín ní history níwọ̀nba bọ́rọ̀ mọ́sálásí yẹn ti ṣe jẹ́ àwọn ìmáàmù tó jẹ láti 1818 tó fi dìwò yìí ìmáàmù mélòó ló jẹ abẹ́ ọba mélòó náà ti jẹ mùsùlùmí mélòó ló wà lábẹ́ àwọn ọba wọn kìrìsìtẹ́nì mélòó ló wà lábẹ́ àwọn ọba wọn àwọn oníṣẹ̀ṣe mélòó ló wà lábẹ́ àwọn ọba wọn tábà pé àwọn ọba yìí mùsùlùmí ni wọn àwọn náà fi mùsùlùmí jẹ kẹlọrí wòye àwọn oníṣẹ̀ṣe tí àwọn ìmáàmù àná ti bá ṣe àwọn kìrìsìtẹ́nì táwọn ìmáàmù àná ti bá ṣe tí kò sì dá nǹkan kan lẹ̀ ní nǹkan aburú láàrin ìlú Ògbómọ̀ṣọ́ kí ló fi wá jẹ́ tó wá jẹ́ pé nígbà tí ojú wa ti nígbà tá à ń lérò wípé ojú ti là ló fi wá jẹ́ pé nígbà yìí làwọn ń bá nǹkan tá à ń bá pàdé làwọn ń bá pàdé mo rọ Ọlọ́run ọba mo bẹ Ọlọ́run ọba mo ṣe pẹpẹ fúrú sọ́dọ̀ Ọlọ́run ọba wípé gbogbo àwọn tó bá wà nídìí ìbàjẹ́ ìlú Ògbómọ̀ṣọ́ kọ́lọ́run ọba kó bá wa yí wọn lọ́kàn padà síbi ti dáadáa tí Ọlọ́run bá wá rí wípé wọn ò ṣetán láti fẹ́ gba títọ́ Ọlọ́run ló mọ àyè ibi tí ó fi wọ́n sí láti pé kí ìlú Ògbómọ̀ṣọ́ kó lè bá ní àlàáfíà lẹ́ẹ̀kan sí mọ́ ń bẹ gbogbo ẹ̀yin tẹ́ ní ẹ̀mí àti fẹ́ wá ṣe dáadáa nílùú Ògbómọ̀ṣọ́ ẹ dákun ẹ má jẹ́ kí ẹ̀mí dáadáa tẹ́ fẹ́ ṣe yẹn ẹ má sì jókòó kúrò nínú ọkàn yín torí pé kí ni dáadáa tẹ́yin fẹ́ ṣe yẹn tẹ́ bá ti láníyàn tẹ́ bá ti fi sọ́kàn yín pé ẹ fẹ́ ṣe kódà pẹ̀lú ògo Ọlọ́run kò sáburú nílùú Ògbómọ̀ṣọ́ bí aburú bá tiẹ̀ wá ń bẹ̀ Ọlọ́run ó wo àníyàn pé ẹ fẹ́ dáadáa fún ìlú abínibí yín ni yóò sì sọ dúkìá yín yóò jẹ́ kí n tẹ́ fẹ́ ṣe nílùú Ògbómọ̀ṣọ́ kó gbòòrò ẹ dákun ẹ máa bọ̀ wá sógbómọ̀ṣọ́ ẹ wá ṣe lọ sógbómọ̀ṣọ́ torí pé kí ni ẹni tó bá jẹ́ òkodoro ọmọ Ògbómọ̀ṣọ́ gidi tó bá wọ Ògbómọ̀ṣọ́ tó bá lo ọ̀sẹ̀ kan sí méjì tó bá rìn sọ́tún tó bá rìn sósì tó rìn síwájú tó rìn sẹ́yìn yóò mọ̀ wípé Ògbómọ̀ṣọ́ ń sunkún iléeṣẹ́ yóò mọ̀ wípé ọrọ̀ ajé Ògbómọ̀ṣọ́ ò tó nǹkan à ń fẹ́ kó wọlé ẹ má jẹ́ kẹ́nìkan tàn yín jẹ wípé Ògbómọ̀ṣọ́ mega city Ògbómọ̀ṣọ́ èsì city débi pé ó fi bọ́ síbi mega kò síbi tó ń gbé ti lo iná fọ́sẹ̀ kan gbáko kọ́mọ̀ṣẹ́jú àti mọ̀ pé ń ṣẹlẹ̀ ní gbogbo Nàìjíríà kò ṣẹlẹ̀ níbi tèmi ń gbé o kò ṣẹlẹ̀ níbi tèmi ń gbé báyìí o a lè lọ̀sẹ̀ mẹ́ta tí náà lè wọ̀ ọ̀nà sọ tí ò ní ṣẹ́jú wàláì a lè lọ̀sẹ̀ mẹ́ta àmọ́ kì í ṣe pé kárí lò fóṣù kan tán bá wọn táwọn Ògbómọ̀ṣọ́ náà bá ń rí ìlò bẹ́ẹ̀ torí Ọlọ́run ṣé gbogbo àwọn wẹ́ldà yẹn sí wọ́n padà wá dẹni tí wọ́n kó kàdà kálẹ̀ káàkiri sí wọ́n padà wá dẹni tí wọ́n akólógbé kálẹ̀ káàkiri wọ́n wà constructive wọ́n mọ̀ ṣe nǹkan wọ́n mọ̀ develop lórí nǹkan kan ọpọlọ wọn mọ̀ jí síbi wọ́n mọ̀ ẹbí wẹ́ldà ló ṣe kíní kẹ̀kẹ́ nà pẹ́ẹ̀pù tí ń lo gáàsì lẹ́pẹ́ gáàsì ló ń lò ẹbí wẹ́ldà náà ló ṣe kẹ̀kẹ́ nà pẹ́ẹ̀pù tẹ́ pé ń lo solar energy ní north kí ló mú tá a fi lè ṣe ebi oòrùn yìí náà lọ fi ṣe ló fi ṣe kíni solar yẹn
ṣé gbóhùn yìí kan náà láti fi bọ́ orí iná láti fi jó níbi láti fi jó yìí láti fi jó yìí láti fi ṣe àwọn experiment rẹ̀ ẹ dákun tó Ọlọ́run ẹ bá wa ṣe nǹkan tó Ògbómọ̀ṣọ́ tí ó fi gbòòrò tí ó fi dá Ọlọ́run ní bàǹkà ẹnì kọ̀ọ̀kan wa jẹ́ àdúrà gbogbo wa yóò sì gbà. bàbá wa Ghandi alátẹ̀ ńlá lọ́wọ́ bíi tàwọn China ni nígbà tó bá jẹ jáde tán yóò padà wá gbòòrò bíi ti China Ọlọ́run bá yóò gbàdúrà ẹnì kọ̀ọ̀kan wa. gbogbo ẹni tẹ́ wà lẹ́yìn odi owó orí àlàáfíà lẹ́ẹ̀fìmọ̀ náà Ọlọ́run bá yóò sì fún yín lẹ́mìí dáadáa ní ṣíṣe tẹ́ẹ̀fì wá ṣe dáadáa sílùú Ògbómọ̀ṣọ́. ẹ mọ̀ retí ìtàn àwọn tani wọ́n ti jẹ ìmáàmù nílùú Ògbómọ̀ṣọ́, ìdílé wo ló ń jẹ, kí ló bí wọn débẹ̀, báwo wọn ṣe ń jẹ, àwọn wo ló kù ń bẹ̀, àwọn wo ni ò sí ń bẹ̀, kí ló jẹ́ wọ́n wà ń bẹ̀, kí ni ò jẹ́ kan sí ń bẹ̀ mọ́ tá a fi wá débi tá a wà báyìí. Ọlọ́run yóò gbàdúrà gbogbo wa. Assalamu alaikum warahmatullahi ta'ala wabarakatuh.